Gbogbo agbègbè Òkè Ògùn ẹ kú oríire o. Àwọn àgbábọ̀ wọ́n ní bí ọmọ ni ọmọ ṣe, ọmọ kọ̀ọ̀kan ò gbọ́dọ̀ ṣe bí ọmọ àlè, àti wípé ipò oṣù ni èṣẹ́ wù. Ọmọ àjànàkú kì í yàrá, ọmọ tí ẹyá bá bí ni ẹyá jọ. Ọmọ bíbí inú Alhaji Mustapha Arígbábuwó Àlàó ní ìlú Ṣakí ni ọ̀gbẹ́ni Túnjí Àlàó jẹ́. Ọ̀gbẹ́ni Túnjí Àlàó ó mà tún ti gba ọ̀nà mìíràn yọ pẹ̀lú bó ṣe gbé iléeṣẹ́ ìgbàlódé kan kalẹ̀ ní ìlú Ṣakí, eléyìí tí yóò jẹ́ àǹfààní fún ìlú ìṣẹ̀ǹbáyé náà àti agbègbè Òkè Ògùn lápapọ̀, lójú náà láti san ẹ̀san oore padà fún àwọn ènìyàn agbègbè Òkè Ògùn. Ọmọ bíbí ìlú Ṣakí ọ̀hún tó fi Òkè Òkun ṣe ibùgbé ló ní inú rere àti ìfẹ́ ìlú láti jẹ́ kí ìdàgbàsókè bá ìlú abínibí rẹ̀, ni ó fi sọ agboolé Arígbábuwó tó wà ní àdúgbò ìsàlẹ̀ Tábàdé titun pẹ̀lú bó ṣe tún ilé náà kọ́ lọ́nà títí ìgbàlódé. Àpẹẹrẹ rere àti àwòkọ́ṣe rere ni eléyìí sì jẹ́ pẹ̀lú fún gbogbo àwọn tí wọ́n wà ní Òkè Òkun. Àkànṣe iṣẹ́ àti àtúnṣe agboolé Arígbábuwó náà ni ọ̀gbẹ́ni Túnjí Àlàó ṣe agbátẹrù rẹ̀ láti fi ara wọn jì fún iṣẹ́ ìlú. Eléyìí náà ni ó fún àwọn mọ̀lẹ́bí láti gbé inú ilé náà pẹ̀lú ìrọ̀rùn, nítorí oríṣiríṣi àwọn nǹkan ìgbàlódé ni wọ́n ṣe àmúlò rẹ̀ níbi àtúnṣe ilé ọ̀hún. Pẹ̀lú ìgbésẹ̀ tí ọ̀gbẹ́ni Túnjí Àlàó gbé yìí, àwọn ọ̀tọ̀kùlú ìlú àti àwọn ènìyàn nínú ìlú Ṣakí lápapọ̀ tó fi mọ́ agbègbè Òkè Ògùn ni wọ́n ti ń gbé òṣùbàràbàǹdẹ̀ fún aláàánú mẹ̀kúnnù náà tó nífẹ̀ẹ́ àwọn ènìyàn rẹ̀ bíi kínla, tí ìgbésẹ̀ yìí sì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ènìyàn tí wọ́n wà lókè òkun wọ́n lè lapa rere nínú ayé àwọn tó wà ní ilé ní ìlú wọn. Èyí tó ṣe kókó ni wípé àwọn ènìyàn tó wà lókè òkun wọ́n lè sọ agboolé wọn di titun pẹ̀lú bí wọ́n ṣe wà ní ọ̀nà jíjìn rere. Àpèjúwe inú rere tí ọ̀gbẹ́ni Túnjí Àlàó níyìí ni ó ru àwọn ènìyàn sókè láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́, kí àwọn ènìyàn sì jẹ́ aláwòkọ́ṣe ọ̀gbẹ́ni Túnjí Àlàó. Nígbàtí ojúlówó ọmọ ọkọ ìlú Ṣakí náà ń sọ̀rọ̀, wọ́n ní kò sí bí ibi tí ènìyàn bá wà, kò sí bó ṣe lè jìnnà tó tí a lè yí ìlú tàbí agbègbè wa padà sí dáradára. Àpẹẹrẹ rere tí ọ̀gbẹ́ni Túnjí Àlàó fi sílẹ̀ yìí ló jẹ́ ìpè àti ìpèníjà fún àwọn ẹlòmíràn láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Iléeṣẹ́ ńlá ni iléeṣẹ́ yìí, nítorí iléeṣẹ́ móhùnmáwòrán yóò wà níbẹ̀, iléeṣẹ́ ìwé ìròyìn yóò wà níbẹ̀ pẹ̀lú rédíò station yóò sì wà ní ṣísẹ̀ntẹ̀lé láti jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n máa jàǹfààní rẹ̀. Bí ìlú àti agbègbè wa yóò bá yí padà sí rere, ojúṣe gbogbo wa ni o.